kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin àyànfẹ́ mi, ẹ̀yin tẹ́ fẹ́ràn mi dáadáa. Mo kí wa lórí Àtìbà YouTube channel. Ire owó ire ọmọ rẹ̀ kó balẹ̀ bí wọ́n jẹ́ ti gbogbo wa. Mo rí pé ọ̀rọ̀ kan ti ń já rìnrìn báyìí, ó dẹ̀ ti ń ju bá a ṣe rò lọ. Ṣùgbọ́n a gbọ́dọ̀ dọwọ́ bò, a dẹ̀ gbọ́dọ̀ gbọ́ ká ṣe bí ipá gbọ́, a gbọ́dọ̀ rí ká ṣe bí ipá rí. Àwa náà láti sọ èrò ọkàn tiwa torí ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ mọ̀ pé a kì í fi epo bọyọ̀ lórí ìkànnì Àtìbà TV. Gbogbo alamọ Almaroof Abdulyakin, ààrẹ Almaroof Abdulyakin, la mọ̀ wọn dáadáa. Quite alright, ẹ̀gbọ́n mi ni wọ́n, ẹ̀gbọ́n mi tó dáa, ọmọ ọkọ Ọ̀yọ́ dẹ̀ ni wọ́n. Wọ́n wá sọ̀rọ̀, àwọn èèyàn wá fún wọn lésì lórí ọ̀rọ̀ Ọ̀ọ̀nìrìṣà kábíyèsí bàbá wa Ọjájá. Wọ́n sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú Aláàfin Ọ̀yọ́, Aláàfin tuntun, pàápàá jùlọ ipò Aláàfin. Kí ni wọ́n sọ? Èsì wo làwọn èèyàn fún wọn? Bàbá wa Ọ̀ọ̀nìrìṣà, mo tún kí Olúwo for the first time tóró ti congratulate Aláàfin. A gbọ́ nínú ìtàn wọ́n ní bàbá wa Ọ̀ọ̀nìrìṣà náà wà lára ẹni tó ń dí wa lọ́wọ́ tí wọ́n fẹ́ ká jọba. Ẹ máa wò pé kí láàrẹ tó ń sọ yìí, ẹ̀dẹ̀ bá jọmọ lè fẹ́ má bínú o. Wọ́n lọ́mọ ọmọ ní kókó yàwá ní rí bàbá fín. Bọ́ bàbá láti èdè lọ ẹ má pe ara ní olórí ọba mọ́ o. Tẹ́ ẹ bá fẹ́ ká fàájá, a máa fà tó jẹ́ pé ó máa já gidi tí gbogbo ọmọ Yorùbá tí wọ́n máa mọ bó ṣe ń lọ gangan. Ẹ má pera ẹni lórí ọba mọ́ o. Bẹ́ẹ̀ ni ẹ ń ṣọmọ Oòduà, Ọọ̀ni bàbá kábíyèsí, mi ò jẹ́rí fi ẹ dúró ní ipò tí Ọlọ́run fún yín. Ẹ̀yin ni bàbá lóòṣà lẹ̀ gbogbo Yorùbá, Aláàfin ó ní ọba lẹ̀ Yorùbá. Mo ní gbogbo voice, mo ní lọ́wọ́ gbogbo ìgbà tí ẹ̀yin àti Aláàfin bàbá tó kú yìí ń sọ̀rọ̀. Gbogbo ìmọ̀ràn tẹ́ ń gbà lọ́wọ́ Aláàfin a máa ṣẹ̀ṣẹ̀ wá fàájá ni. Mi ní play lẹ́nìí kò máa play ní next voice message. Gbogbo ẹ̀dẹ̀ máa ń sọ̀rọ̀ ìgbà ẹlẹ́ máa mọ̀ wípé Aláàfin kì í ṣe ọba téèyàn rí fi. Mo fi Ọlọ́run búra mo ní voice yẹn lọ́wọ́ bọ̀ mo ṣe àpọ́nlé fún Ọọ̀ni, mi ò fẹ́ play voice òun àti bàbá. Gbogbo bó ṣe ń gba ìmọ̀ràn lọ́wọ́ Aláàfin, gbogbo bó ṣe mọ ìtumọ̀ Aláàfin tó mọ ìtumọ̀ Ọọ̀ni, gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ mi, gbogbo ẹ̀ ló wà níbí. A máa ní ṣe kó bàjẹ́ bọ̀ bàbá. A gbọ́ pé wọ́n ní Ọọ̀ni Ifẹ̀ àná wà lára àwọn tó ń dí wa lọ́wọ́. Wọ́n claim olórí ọba. Ẹ má claim olórí ọba níbi t'Aláàfin wà o. Mo sáré sọ yẹn mo mẹ́nu kó. Ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin onílàákàyè, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ Ọ̀yọ́, ẹ̀yin ọmọ Ifẹ̀, gbogbo wa gbọ́ nǹkan tí ẹ̀gbọ́n mi Almaroof sọ. Àjànàkú Akéwì ó fèsì sọ̀rọ̀ wípé kéégún wọlé kájá ọmọ ìgbò kì í ṣe gbogbo ara ajá ló lè gbà. Èsì Àjànàkú rẹ̀. Àwọn míì náà tún fèsì sí tó pọ̀ gan-an, ṣùgbọ́n èsì Àjànàkú yìí òun ló touch mi tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Bí Sìgìdì bá fẹ́ ṣeré ẹ̀tẹ́ alódò ló kú nkù láti lọ bólúwẹ̀rí dọ́gba. Ẹ sọ fún sọ̀rọ̀sọ̀rọ̀ kó bá wọn sọ̀rọ̀ sọ kó má bá a sì wí lẹ́jọ́. Ẹ sọ fún naninani kó sọ́ni nà kó má bá a nẹni ọba. Ẹ sọ fún Almaroof bàbá onírùgbọ̀n yẹ̀wúkẹ́ párokò lásán lápá kínní orí ewì ọ̀tẹ̀ yìí jẹ́. Tó bá tún lọ ta Ọ̀ọ̀nìrìṣà olórí aládé gbogbo yóò para ẹ̀ láyò. Inú bíbí ẹ̀fúùfù lẹ̀lẹ̀ ó wógi lómi, inú bí omi ó gbégi lọ. Ìbínú ò sì mọ̀ polówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀, ẹnu lásán ni bí àjàkàrà. Almaroof ó ṣetán láti ṣẹ̀sín fojú rí. Ìbínú ní mú ní yọ̀dà lákọ̀, ìtìjú ní mú ní bẹ. Ẹni tínú bí tó fadà yọ tó bẹ́ ọmọlàkejì lórí. Ṣé tínú bá rọ̀ ṣé wọ́n lè dá orí padà sọ́rùn? Ẹ bá mi bi Almaroof onítùkútù. Inú àbíjù àmọ́ lé lóore sá fún ni. Inú ló bí bàbá tó fi lanu sọ fọ́mọ pé òun ò kì í ṣẹgbẹ́ ọmọ ẹ̀.
bẹ́nìyàn ò ṣe èrè ṣé kò yẹ kó yé wa pé kékeré kọ́ ni bàbá fi jọ ọmọ lọ. inú bíbí lóògùn òṣì. ìpọ̀nrí aláṣọ méjì tí ń ránṣẹ́ sónídìláàlì ẹ sọ fún pọ́gbọ́n tí ń dáni láti ríra ẹ̀ ní hòhò. ẹgbọ́n náà o ta ni wèrè onírùngbọ̀n yahoo ti pariwo lórí ayélujára pọ́ọ̀ ní ìrìsàkọ́ ló lórí ọba nílẹ̀ Yorùbá. ìbéèrè òdìjà ẹ bá mi bi ọ̀nkú Almaroof amukumẹ́kọ pèsè kókó ló kọ́kọ́ dórí àbórísì ló kọ́kọ́ jẹ lọ́ba. ọ̀rọ̀ ọjọ́ míì nìtàn tí ń bẹ láàrin Ifẹ̀ àtìlú Ọ̀yọ́ àwa ò sì ní dógun họ́wùhọ́wù sílẹ̀ ìrẹ́pọ̀ làwa fẹ́ láàrin àwọn ọba wa ò fẹ́ ìjàngbọ̀n. ṣe rí tí kàbá rojọ́ aláìka kí ó dá kò dẹ̀ sí nǹkan tá a fẹ́ gbàǹbí àbòsí. ó dẹ̀ máa ń sọ gbogbo àwa tí Ọlọ́run fún láǹfààní sọ̀rọ̀sọ̀rọ̀ àwọn tí ń gbọ́rọ̀ wọ́n ní làákàyè jù wá lọ wọ́n dẹ̀ mọ̀rọ̀ gbájú wá lọ. oríjìnà ọmọ Ọ̀yọ́ ni Almaroof ọmọ ọkọ̀ Ọ̀yọ́ ni ṣùgbọ́n gbólóhùn kan ló kàn yẹ ká sọ fún bọ̀dà pé ọmọ ọba kì í jagun bí ẹrú. ọmọ ọba kì í jagun bí ẹrú. gbólóhùn kejì ni pé ẹni tó bá lára ajọ́ òun ọ̀gbọ́n èèyàn tó púpọ̀. Olúfimọ́ ló yẹ kí n fọ̀rọ̀ yìí ṣe ká délé ká tó bára wa wí ṣùgbọ́n mo jẹ́rìí àwọn olólùfẹ́ tèmi wá kọ́mẹ́ǹtì wọ́n ó challenge mi wọ́n ò ní Àjàmbàdàn èyí ṣe èèyàn bẹ́ẹ̀ èyí sẹ́ni tí máa ń fi kú bọ̀yọ̀. Almaroof gbogbo ọ̀rọ̀ kọ́ lẹ́ẹ̀ máa ń fèsì sí gbogbo ọ̀rọ̀ ló lè sì ṣùgbọ́n kì í ṣe gbogbo ọ̀rọ̀ lọ́lọ́gbọ́n máa ń fèsì sí kọ́lọ́gbọ́n má bàa sọ̀rọ̀ sọ níwájú àwọn tó mọ̀rọ̀ ògbójọ lọ́gbọ́n lọ. àkọ́kọ́ nílẹ̀ Yorùbá àpọ́nlé wà fún gbogbo tí bá kọ́kọ́ ń jọba aládé lẹ́nu wọ́tọ́ ọba mara rẹ ní ọmọ Yorùbá òdodo èmi kọ́kọ́ nìyẹn. ẹ̀ẹ̀kejì tí Ọ̀yọ́ bá ń bú Ifẹ̀ tàbí Ifẹ̀ bá ń bú Ọ̀yọ́ ẹ jẹ́ kí n kọ́kọ́ tó báyìí tí Ọ̀yọ́ bá ń lanu tí bá ń bú Ifẹ̀ ó ń dàbí adìyẹ tí ń lọ yàgbẹ́ sínú sàásùn ni. bẹ́ẹ̀ ni adìyẹ ń yàgbẹ́ sínú sàásùn ni. tí Ifẹ̀ bá wá lanu tí bá ń bú Ọ̀yọ́ ń dàbí ọmọ tó wà ní family house tó ń lọ ju bọ́ǹbù sí new site àwọn bàbá rẹ̀. bó ṣe yé mi tó nìyẹn àti bó ṣe yé mi mọ́ ẹ má bínú. tí ò bá sojú wa tí ò bá ìtàn tó bá ṣe pé ìtàn náà la gbọ́ tó bá ṣe pé àrọ́bá náà la gbọ́ àti tàn àtọ̀ àrọ́bá kò sí tí mo sábà sojú èèyàn náà méjèèjì ṣùgbọ́n gbogbo wa mọ̀ wípé family house wa nífẹ̀ẹ́. kò sírú tí ì bá ṣẹlẹ̀ nífẹ̀ẹ́ kò tọ́ sọ́mọ Ọ̀yọ́ láti sọ̀rọ̀ àbùkù sífẹ̀. kò sírú tí ì bá ṣẹlẹ̀ lọ́yọ̀ kò tọ́ sẹ́nu ọmọ Ifẹ̀ láti sọ̀rọ̀ àbùkù sọ́yọ̀. ṣùgbọ́n téèyàn bá sọ̀kò sórí òrùlé ó di dandan kó gbọ́ tẹnu onílé. ẹ̀gbọ́n mi Almaroof inú mi ó dùn tẹ́ ẹ bá lè padà sórí ayélujára tẹ́ ẹ lọ ṣàtúnṣe ń tẹ́ ẹ sọ. ń tẹ́ ẹ sọ yẹn ó tó ń tí ó lè dá ọ̀tẹ̀ lẹ̀ láàrin àwọn ọba aládé méjì síra wọn. evidence tẹ́lẹ̀ ní lọ́wọ́ wípé kábíyèsí bàbá wa Ọọ̀ni Ọ̀jájá wọ́n ń béèrè ìmọ̀ràn lọ́wọ́ Aláàfin wọ́n wọ́n lọ ẹ ṣe má sọ mọ́gàjídé mọ́gàrà ẹ má sọ sálángádé kànga kò sẹ́ni tí ó pọn mọ́. kí ló burú mẹ́? kí ni àléébù ń bẹ? kí ni èdè àbùkù ń bẹ? bàbá ọ̀tọ̀ lọ́gbọ́n ọ̀tọ̀ làgbà ọ̀tọ̀ lọ́jọ́ orí ọ̀tọ̀ nípò àgbà. àwọn kinní yẹn ò jọra wọn. ibi tọ́jọ́ orí ti lè ṣiṣẹ́ ọgbọ́n orí lè má ṣiṣẹ́ ńbẹ̀ o. ibi tọ́gbọ́n orí ti lè ṣiṣẹ́ ipò àgbà lè má ṣiṣẹ́ ńbẹ̀. ibi tí ipò àgbà ti lè ṣiṣẹ́ ọjọ́ orí lè má láǹfààní ńbẹ̀. kò jọra wọn. èmi máa mú pọ́ìntì kan dání nínú ọ̀rọ̀ kábíyèsí ọba Ọ̀jájá Ọọ̀ni of Ifẹ̀ bàbá mi kádé ó pẹ́ lórí gbàjúre. bàbá sọ pọ́ìntì kan níjọ́ tí wọ́n ń reply ọba Olúwo wọ́n ní ẹ má wọ ọjọ́ orí mi o mo lè kéré lọ́jọ́ orí o ṣùgbọ́n ààyè tí mo wà
ààyè tó ga ni ṣé ẹ rí gbogbo ọmọ Ọ̀yọ́ tó bá ti tẹnu àbùkù bá ààyè tí Ọọ̀ni wà ó ti bú ọ̀pọ̀lọpọ̀ nǹkan nílẹ̀ Yorùbá. Àwa kéré o, àwa ò mọ̀ tán, ẹ̀yin mọ̀ tán, ṣùgbọ́n ṣé ẹ̀tàn làwa ń ṣe. Kódà àwa kéré, àwa ò mọ̀ tán, ṣùgbọ́n iṣẹ́ ìtàn ni làwa ń ṣe. Iṣẹ́ ìtàn táwa dẹ̀ ń ṣe. A ní torí pé a fẹ́ ṣàsọdùn tàbí torí pé a fẹ́ jẹun ká wá mọ̀ sọ tí ò bá yẹ ká sọ. Ìní mo fi ń pè yín náà ṣàkíyèsí. Ó yẹ kí n mú fóònù kí n pè yín gbé ẹ̀ló ẹ̀gbọ́n mi. Ọ̀rọ̀ yẹn ẹ lọ pull it down. Ẹ mọ̀ pé mi kì í tolerate kábùkù kan yín tàbí kó kan Ọ̀yọ́ tàbí kó kan ilẹ̀ Yorùbá. Èmi náà kì í gbà. Ṣùgbọ́n eléyìí tẹ́ ẹ gbé wá yìí, bọ̀dá. Kíní ni alu mílíọ̀nù kò ń ṣe ayọ̀. Alu mílíọ̀nù. Ní ìdẹ̀ kí ló fẹ́ kan Ọọ̀ni pẹ̀lú pé kán má fi Aláàfin jẹ? Dẹ̀ ní evidence. Tẹ́ bá ní evidence ẹ prove ẹ̀. Àríbi tí Ọọ̀ni ti voice pé ìfaramọ́ kí ni ṣé Ọọ̀ni ó wá jọba lọ́yọ̀ọ́? Ọọ̀ni ò ní lọ jọba lọ́yọ̀ọ́. Kí wá ni tó fẹ́ gbà nínú kó má jọba? Wọ́n ní lẹ́dẹ̀ tó gbọ́ kì í ṣe pé ẹ fi ti ara yín gbọ́ kì í ṣe pé ẹ fojú ara yín rí. Tí bí ò bá tẹ̀ tí bí ò bá wọ́ ẹni àbá wájú tó bá bá ṣe fún ni. Owó ìyẹn ní Ọọ̀ni lò tẹ́ ẹ bá gbọ́ pé Ọọ̀ni lọ kí Aláàfin nígbà tó Ọọ̀ni dépò. Tẹ́ ẹ bá gbọ́ pé Ọọ̀ni béèrè ìmọ̀ràn lọ́wọ́ Aláàfin èyí ò tí ì sínú orí ibú. Kò tí ì sínú wípé ọba kan fi rẹ̀ wọlé fún kan. Àwọn ìtàn kan wá ń bẹ tó yẹ pé kò gba ẹnu wa mọ́ láti pa lọ́yọ̀ọ́ àti ní Ifẹ̀. Ìtàn tá a gbọ́dọ̀ pa nílọrin táwa fẹ́ máa pa nífẹ̀. Ṣé kò yé wa ni nílọrin? Ó yé wa. Ṣùgbọ́n ta ló fẹ́ láyà tó fẹ́ máa parọ́ tàbí ẹ̀ mọ́? Ayé ti lajú ju gbogbo bẹ̀yẹn lọ. Ayé ti kú mẹ́yẹn bọ̀dá. Ayé ti lọ. Ayé ti sún gan. Ayé ti sún. Ẹnìkankan ò wá tàn mọ́. Ìtàn ba nǹkan jẹ́ ni. Ìlọsíwájú lókùtà yé ń wá. Ìlọsíwájú lókùtà yé ń wá. Ẹ rí i pé Àjànàkú Akéwì ó sọ nǹkan kan fún yín. Bọ̀dá. Ṣé rí ní traditional ó lọ́ba tó jó lórí. Nàìjíríà lọ ọlọ́ba tó jó lórí o. Ó lọ́ba tó jó lórí o. Ẹ má dára yín láàmú ẹ má wo lórí kànkì táwọn ọba ti wo lórí kì láàrin ara wọn. Kò kan yín náà. Ẹ má bẹ̀rẹ̀ sí ní gbìngbìnkúgbìn s'Aláàfin tuntun nú. Ọmọdé ló fi joyè. Ọjọ́ orí kọ́ ló kù mọ́. Ipò tó wà ń lókù tá a fi máa pọ́n wọn lé. Ipò tó wà ń lókù tá a fi máa bu ọlá àti iyì àtẹ̀yẹ fún. Àpọ́nlé tẹ́ bá f'Aláàfin Ọ̀yọ́ ilé fún Ọọ̀ni of Ifẹ̀ o. Ilé fún gbogbo ọba aládé nílẹ̀ Yorùbá o. Kò síbi tèmi máa dé tèmi ò ti ń pọ́n ọba aládé lé o. Bẹ́ẹ̀ ni torí pé tí wọ́n bá tú tí wọ́n bá yẹ̀ lójú tí wọ́n bá fọ̀ tí wọ́n bá sẹ́nà tí wọ́n bá wá sá wàláhì nǹkan kan náà jọ ní gbogbo wa. Yorùbá ni Yorùbá ó máa jẹ́. So Almaroof ọ̀rọ̀ gbọ́dọ̀ pọ̀ lórí ọ̀rọ̀ yẹn. Inú mi ó dùn kẹ́ jáde kẹ́ tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá. Kẹ́ dẹ̀ tọrọ àforíjì lọ́wọ́ kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀. Kódà tẹ́ ẹ bá rí èèyàn rán sí wọn ẹ rán sí wọn. Torí pé tẹ́ ẹ sọ kódà ajé mi lè parọ́ fún yín. Kódà kì í ṣe ọ̀rọ̀ tí wọ́n máa bá lẹ́nu ọmọ ọkọ Yorùbá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe pera yín lọ́mọ ọkọ Yorùbá.
táwa náà sì mọ̀ pọ̀ mọ́ ọkọ Yorùbá nìyí. Ṣé kí n sọ fún yín, ẹ nífẹ̀ẹ́ Ọ̀yọ́ jùrú wa yìí lọ, ẹ nífẹ̀ẹ́ Aláàfin jùrú wa yìí lọ, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọmọ ọ̀dọ̀ náà fọgbọ́n ṣe o, ọmọ ọ̀dọ̀ náà fọgbọ́n ṣe. So Aláàfin ò rìnrìn àbùkù, ipò orí adé ò sí nípò àbùkù, Ọọ̀ni ò sí nípò àbùkù, Ọọ̀ni ò sí nípò ẹni tá a lè sọ̀rọ̀ àbùkù sí. Ọ̀pọ̀lọpọ̀ ọba aládé nílẹ̀ Yorùbá wọn ń ṣọba tá a lè sọ̀rọ̀ àbùkù sí. Kódà ọ̀tọ̀ láyé Ọọ̀ni nílẹ̀ Yorùbá, ọ̀tọ̀ láyé Aláàfin, Àwùjalẹ̀ ọ̀tọ̀ láyé rẹ̀, Oníbìní ọ̀tọ̀ láyé wọn. Ṣé ẹ mọ̀ pé àwọn ọba márùn kan wà tí wọ́n jẹ́ first class nílẹ̀ Yorùbá? So àwọn kan wà náà tí wọ́n ṣe first class tó ṣe pé ògbóǹtarìgì ni wọ́n nílẹ̀ Yorùbá tá a gbọ́dọ̀ kọ́ka wọn ká má fi wébò. Nǹkan lo àkókò yìí láti fi kí bàbá wa kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà. Bàbá, ọmọdé lẹ fi joyè, ẹ fàgbà lò, ẹ fọ́ pawó, ẹ fèrègì jobi, àgbo ewu ń tọrẹ, àdàgbà ọmọ ń tòṣe. Àfọ̀n yín ó gbó kó tó wọ̀, ẹ ráyè ṣe, ẹ rí gbà lò, ẹ jókòó lórí àpèrè àwọn bàbá yín pẹ́pẹ́pẹ́, àìsàn ò ní ṣe yín, ẹ sì ní ṣàìsàn, ẹ wà ní fẹ́ wọn lùgbà. Àrùn rọpárọsẹ̀ ìka kan ò ní ṣe yín bẹ́ẹ̀. Ẹ dàgbà, ẹ dògbò, ẹ gbó bí olúgbógbó ti gbó, ẹ gbó bí olúgbógbó ti rí gbó, ẹ dàgbà bí àwọn àgbà kan tí wọ́n sọ mọ́wú márùn tó jẹ títí tó kù déédéé òkìní. Ẹ ti gba gbóngbó lọ́wọ́ ọkú, ẹ ti fòkú lẹ́yìn pẹ́pẹ́yẹ jẹ. Bàbá, ẹ ti dọdún bàkú, tó bá kọ̀la ẹnu báyìí lè ṣe fi pàkórè ojú ọ̀nà, ojú ò ní tì yín o, ẹni bá wọn kúkú ọ̀wọ̀wọ̀ o, ikú ò ní polórí láàfin, ìlú ò ní tú wọn yín lórí o, lásìkò yín ìlú ò ní tú o, tẹ bá dàgbà tẹ dògbó tẹ tún kú o, ìlú ò ní bàjẹ́ o. Bàbá, ẹ má bínú, ẹ fọwọ́ wọnú, tọmọdé bá fẹ́ ṣe bí àgbà ọjọ́ kan tán bí ò ní jẹ́. Ẹ gbà pé èṣù ẹni ńlọkọ̀wọ́ ẹni pípọ̀. Ẹ̀yin kábíyèsí, ẹni bàjẹ́ o, ẹni tẹ́, mo dẹ̀rọ gbogbo ọmọ ilẹ̀ Yorùbá, ẹ̀yin ọmọ family house wa, ẹ̀yin tẹ́ wà family house wa nílé Ifẹ̀, ẹ má bínú, má bínú, ẹ má bínú, ẹ má bínú. Ọlọ́run mọ̀ tẹ̀ wá síwájú. Ọba tuntun lọ́yọ̀ọ́ Aláàfin, kábíyèsí Aláàfin, ọ̀rọ̀ bọ̀ coming soon.